wá, níbo ni wọ́n mú ìṣẹ̀dá rẹ lọ nígbà tí o kò ṣẹ̀, tí wọ́n lọ ń dá ẹ lẹ́jọ́? Níbo náà lọ ti fẹjọ́ rẹ sùn tó ń ṣe ìdájọ́ ayé lé ẹ lórí? Níbo náà ti dá ìṣẹ̀dá rẹ kúnlẹ̀ tó ń ṣe ìdájọ́ ayé lé lórí, lójú oorun, lójú àlá? Àjọ òkùnkùn wo náà mú ìṣẹ̀dá rẹ lọ tó ti lọ ń dá ẹ lẹ́jọ́ ohun tí o kò ṣe? Ní orúkọ Jésù mo gba àdúrà, ọ̀run kó finá dá wọn lóhùn níbẹ̀. Lórúkọ Jésù yóò dára fún ọ. So láti òní lọ, mo fẹ́ kó o mọ̀ pé àgbélébù ó tọ́ka sí àpẹẹrẹ ìdájọ́ ayé, ìdájọ́ asán, ìdájọ́ aláìláàánú. Ìtumọ̀ igi àgbélébù nìyẹn. Alóore TV, Alóore TV, nílé nílé òkúni, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye, ní gbogbo àgbáyé, ẹ máa wò ó, ẹ máa wò ó. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Olódùmarè. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, orúkọ tèmi ìránṣẹ́ Ọlọ́run alààyè, ẹni ìpè Olúwa Olúfẹ́mi ọmọ Bádébóyèga, tí mo fi orílẹ̀-èdè Nàìjíríà ṣe ibùjókòó ní ìlú Adó Èkìtì, ní olú ìlú ìpínlẹ̀ Èkìtì, the state capital of Èkìtì state. Ibẹ̀ ni Ọlọ́run fi ìdí mi gúnlẹ̀ sí gẹ́gẹ́ bí èdè Yorùbá. Ẹ rí àánú gbà lórúkọ Jésù, mo gbàdúrà ẹ ó ṣe rere. Ọlọ́run tún bá mi pàdé gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, ó sì rán mi sí àgbáyé, nítorí bí ẹ ti mọ̀, wòlíì àgbáyé ni Ọlọ́run ṣe mí, bàbá aládùúrà, bàbá agboolé ẹ̀rí Olúwa worldwide, tí Ọlọ́run máa ń lò mí láti gbàdúrà fún àwọn ènìyàn. Ọlọ́run fi ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ hàn mí ní ojú méjèèjì tí Ọlọ́run ní. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ rẹ̀ lórí ayé mi, láti yàn mí, láti pè mí, láti máa lò mí fún ìran ẹ̀dá ènìyàn. God bless you. Lénìí a máa sọ̀rọ̀ nípa àgbélébù. Mo mọ̀ pé gbogbo wa la máa sọ pé kí lẹ́ni tó fẹ́ sọ kí láti mọ̀ nípa àgbélébù. Rárá, Ọlọ́run bá mi sọ̀rọ̀ lójú oorun mọ́jú tòní, ó sì rán mi sí ọ ní orílẹ̀-èdè tó bá wù kó wà, ìlú ibi tó bá wù kó wà. Ọlọ́run rán mi sí ọ. Máa bá mi ká lọ lórí àgbélébù. Kí ni àgbélébù gangan? Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ fún mi lójú oorun yẹn. Lẹ́yìn ìgbà tí a fi Jésù hàn tán, a fi Jésù hàn, Jésù Kristi Olùgbàlà wa tí a rán wá sáyé láti wá kú fún wa, láti wá jìyà nítorí tiwa, kẹwàá má bàá jìyà. Kókó májẹ̀mú tuntun tí Ọlọ́run fi ṣe ìdí àti ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun tó rà wá padà nínú ẹ̀ṣẹ̀, òun ni Jésù Kristi Olùgbàlà jẹ́. Nígbà tí a bá lọ bojú wo ikú Jésù Kristi Olúwa wa, ní kété tí àwọn ọ̀tá fi Jésù hàn tán, tí àwọn ènìyàn sì mú Jésù, wọ́n mú lọ sí iwájú adájọ́, wọ́n mú lọ síwájú adájọ́. Now, nígbà tí Jésù tó dé iwájú adájọ́, kí ló ṣẹlẹ̀? Lẹ́yìn tí o bá gbọ́ broadcast tán, mo fẹ́ kó lọ gbé bíbélì rẹ kó o lè jẹ́rìí sí ọ̀rọ̀ tí Ọlọ́run ní kí n bá ọ sọ yìí. Ó lọ ka ìwé Mark, ìwé ìyìnrere Máàkù, orí 15, ẹsẹ̀ 1 títí dé 20. Tó o bá lọ kà, wàá rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí níbẹ̀. Nítorí a mú Jésù, a mú lọ síwájú ìtẹ́ ìdájọ́ ayé, níwájú Pọ́ńtù tí ń ṣe Pílátù tó jẹ́ adájọ́ nígbà yẹn. A mú lọ síbẹ̀ fún ìdájọ́. Wọ́n fi ẹ̀sùn kan Jésù lóríṣiríṣi ọ̀nà. Wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Jésù, Jésù kò dáhùn. Gbogbo ohun tí wọ́n ní wọ́n ṣe, wọ́n ní gbogbo ẹ̀sùn tó kà sí Jésù lẹ́sẹ̀, wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ kò tiẹ̀ dáhùn. Ẹni tí ò dáhùn, ẹ wá agbẹnusọ fún. Ó dáa, adájọ́ gan gẹ́gẹ́ bí ẹsẹ̀ bíbélì tí mo pè fún ẹ yẹn, ìwé ìyìnrere Máàkù, orí 15, ẹsẹ̀ 1 títí 20. Adájọ́ gan tó ń ṣe gómìnà tó jẹ́ Pọ́ńtù Pílátù gan, nígbẹ̀yìngbẹ́yín ó sọ pé òun ò rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Jésù, ṣùgbọ́n nítorí pé àwọn ènìyàn, àwọn ayé gbogbo tó péjọ síbẹ̀, ọ̀tá náà jẹ́ sí Jésù, nítorí pé ó pera rẹ̀ ní ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìwọ náà ṣe pera ẹ ní ọmọ Ọlọ́run ní gbogbo ibi tó wà yìí.
gẹ́gẹ́ bí wọn náà ṣe pera rẹ ní olùsìn lọ́run, gẹ́gẹ́ bí wọn náà ṣe pera rẹ ní kìrìsìtẹ́nì, gẹ́gẹ́ bí wọn náà ṣe pera rẹ ní pásítọ̀, tó pera rẹ ní wòlíì, ọ̀tá ló ní, ò ní ọ̀rẹ́. Gbogbo àwọn ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí sọ fún adájọ́ pé kàn án mọ́ àgbélébù. Ìwé mọ́ tilẹ̀ sọ fún wa wípé ìránṣẹ́kùnrin jàǹdùkú kan wà ńbẹ̀ tí ó ti ṣọ̀tẹ̀ pẹ̀lú ìjọba tí wọ́n ti fi sí àhámọ́, tó ń pè ní Bárábà, débi pé nínú ìṣọ̀tẹ̀ pẹ̀lú ìjọba Pọ́ńtù Pílátù yẹn tó ti ṣe, ó pa àwọn ènìyàn sí, wọ́n mú sí inú àhámọ́, wọn ò tí ì ṣèdájọ́ rẹ̀ o. Ṣe ni àwọn ènìyàn sọ pé Jésù tí ò ṣẹ̀ yẹn ẹ kàn mọ́ àgbélébù, ẹ dá Bárábà sílẹ̀, apànìyàn, ẹ dá sílẹ̀ fún wa. Ṣé ó yẹ kí Pílátù, Pọ́ńtù, adájọ́, ṣé ti àwọn èèyàn ló yẹ kó rò àbí ohun tí òfin sọ? Ṣùgbọ́n kí ohun tí a kọ sílẹ̀ bá lè ṣẹ, àti pé kí a lè rí ohun tí Ọlọ́run fẹ́ ká rí lónìí nípa àgbélébù, pé àwọn ayé ti ń sọ pé kàn án mọ́ àgbélébù. Wọ́n ń sọ fún adájọ́, ó gbẹ́jọ́ ẹ o, ó gbẹ́jọ́ ẹ o, ó jẹ̀bi o, ó jàre o, ṣáà kàn án mọ́ àgbélébù, dá Bárábà, jàǹdùkú àti apànìyàn sílẹ̀ fún wa. Now Pọ́ńtù Pílátù, adájọ́, ó ní láti gbọ́ ohun tí àwọn ènìyàn sọ. Lẹ́ni tó ń fún rẹ̀ sọ pé òun ò rí ẹ̀ṣẹ̀ kankan ní ọwọ́ ẹ̀, ó dẹ̀ ṣe kí ni, ó fà á lé àwọn ènìyàn lọ́wọ́ fún pípa. Ó ṣe ìdájọ́ yẹn, ó nà án, wọ́n ló nà án, ó nà án dáadáa, ó wá fà á lé àwọn tó fẹ́ pa, ó fà á lé wọn lọ́wọ́. Jọ̀ọ́ tó bá lọ ka ìwé ìrere Máàkù orí 15 ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ 20, ó rí ọ̀rọ̀ kékeré tí mo sáré sọ, ibẹ̀ ni ó wà, ó rí níbẹ̀. Kí ló wá ṣẹlẹ̀? Ẹ worú ìdájọ́ tí wọ́n ṣe fún Jésù ní ayé, torí ayé ni àjọ wà, ayé ni nígbà yẹn, ayé náà nígbà wọn. Ẹ worú ìdájọ́, ó ń ṣe àpẹẹrẹ irú ìdájọ́ tá a lè rí láyé, àti ìgbà yẹn náà ló ti bẹ̀rẹ̀. Ṣé bí ẹ mọ̀ pé ìkorò wa àti ìpọ́njú wa inú ọgbà Édẹ́nì ló ti bẹ̀rẹ̀, àti ìgbà wọn yẹn náà ni ìdájọ́ ayé ti wà. Ẹ worú ìdájọ́ tó ń ṣe láyé, ẹ worú ìdájọ́ tó ń ṣe fún Jésù, ìdájọ́ aláìláàánú, ìdájọ́ ayé. Wọ́n ṣe ìdájọ́ ayé fún Jésù, wọ́n dá Bárábà, apànìyàn, wọ́n dá sílẹ̀, ṣùgbọ́n ẹni tí ò ṣẹ̀, ó nà án, ó fà á fún àwọn ènìyàn tó fẹ́ pa á, ó fà á lé wọn lọ́wọ́, kọ́ lọ ṣe bó ṣe wọ́n, kọ́ lọ pa. Ìdájọ́ ayé. Kí wá ní àpẹẹrẹ ìdájọ́ ayé? Ẹ tẹ̀lé mi. Tẹ́ ẹ bá wá tẹ̀síwájú nínú ìwé ìyìnrere Máàkù orí 15 yẹn, tẹ́ ẹ lọ ka ẹsẹ̀ 21 sí 29, ẹsẹ̀ 21 sí 29, tẹ́ ẹ lọ kà á, kẹ́ tẹ̀síwájú bẹ́ẹ̀, ẹ wá rí ohun tó ń ṣe àpẹẹrẹ ìdájọ́ ayé. Nígbà tí wọ́n wá mú Jésù lọ síbi tán ti máa pa, níbi tán ti máa kàn mọ́gi, níbi tán ti fẹ́ lọ pa, wọ́n fẹ́ lọ pa ni. Nígbà tí wọ́n wá mú Jésù lọ, wọ́n kọjá lọ́dọ̀ ìránṣẹ́ kan tó ń jẹ́ Síméọ́nì, Pétérù, Síméọ́nì. Ìránṣẹ́ tó ń jẹ́ Síméọ́nì, kí ló máa ń ṣe? Iṣẹ́ ẹ̀ ni káfíńtà. Àgbélébù ló máa ń kàn, ló máa ń kó síta, tá a kó sí ṣó síta. Àgbélébù ló ń kàn tó ń ṣe, tó ń tà. Igi àgbélébù yẹn ló ń ṣe, káfíńtà ni Síméọ́nì ń ṣe. Àgbélébù ló ń tà, àgbélébù ló ń kàn tó ń kó síta fún títà. Wọ́n gba bẹ̀ kọjá, wọ́n fi ipá mú Síméọ́nì pé kó ru àgbélébù ẹ̀, kó rù níṣó pẹ̀lú wọn, tó rù níṣó pẹ̀lú wọn títí lọ sí Gógótà, níbi tó ti fẹ́ lọ kan Jésù mọ́gi àgbélébù yẹn. Now wá máa gbọ́ mi, kì í ṣe Jésù nìkan, kì í ṣe Jésù ni wọ́n kọ́kọ́ kàn mọ́ àgbélébù.
nítorí pé ibi tí mo ní kẹka yẹn ìwé ìyìnrere Máàkù orí 21 ẹsẹ̀ 29 nígbà tán wá tí Símọ́nù tó tán fagídí mú kó ru àgbélébù rẹ̀ tẹ̀lé wọn tán ń na Jésù tán tutọ́ sí lára tán ń nà tán ń ṣa lọ́gbẹ́ tán ń de ládé ẹ̀gún wọ́n jọ wọ́ wọn dé wọ́n bọ́ra wọn ní Gógótà níbi tí wọ́n ti fẹ́ pa Jésù gangan kí ná bá níbẹ̀ kí la bá níbẹ̀ a bá àwọn mìíràn tán ti ṣe ìdájọ́ fún bí ìdájọ́ ayé náà ni tí wọ́n ti kàn mọ́ igi àgbélébù sókè ọ̀rẹ́dì níbẹ̀ ibẹ̀ náà wá mú Jésù lọ níbi tí wọ́n ti ń ṣe ìdájọ́ àwọn apànìyàn ìdájọ́ àwọn adigunjalè ìdájọ́ àwọn kírímìnà nítorí pé a bá olè ọwọ́ ọ̀tún àti olè ọwọ́ òsì wọ́n ti ṣèdájọ́ fún wọn wọ́n dẹ̀ ti kàn wọ́n mọ́ àgbélébù tiwọn náà síbẹ̀ nítorí náà kò ń ṣe pé Jésù ni wọ́n kọ́kọ́ kàn mọ́ àgbélébù ìgbà tí wọ́n dẹ̀ fa Jésù fún pípa ní ẹsẹ̀ àkọ́kọ́ ẹ rántí wípé wọ́n mú lé àwọn ènìyàn lọ́wọ́ fún ìdájọ́ lọ́jọ́ fún kọ́lọ́pá wọ́n ti ṣe ìdájọ́ ayé fún ìgbà tó ń lọ lọ́nà wọ́n rí àgbélébù wọ́n fọ̀ sí pé àgbélébù ni kán máa gbé tẹ̀lé wọn àgbélébù ó tọ́ka sí ìdájọ́ ayé ìdájọ́ tí a ń ṣe ní ayé nìyẹn òun ni igi àgbélébù yẹn tọ́ka sí nítorí pé kí ni ìdájọ́ ayé o ò lè ní ìfọ̀kànbalẹ̀ pé òótọ́ ló máa jáde níbẹ̀ ìkóríta mẹ́ta ni ìdájọ́ ayé pé bóyá o jàre ni o bóyá o jẹ̀bi ni o ò lè mọ ẹjọ́ tí ayé máa dá ayé ló ń gbàre fẹ́lẹ́bi ayé ló ń gbẹ̀bi fáláre nítorí náà igi àgbélébù kìí ṣe igi oró nìkan bí a ṣe mọ̀ kìí sì ń ṣe pé ó wà peculiarly for Jesus pé torí Jésù ni àgbélébù ṣe wà rárá àgbélébù yẹn náà máa ń kan àwọn tó ti dájọ́ ikú fún ní ìgbà yẹn àgbélébù yẹn ṣe àpẹẹrẹ ìdájọ́ ayé tí ò ní ti ẹ̀mí nínú tí ò ní ti Ọlọ́run nínú àgbélébù tún ṣe àpẹẹrẹ ìkóríta mẹ́ta tó ń dààmú àlejò tẹ́ ẹ bá wo àgbélébù yìí ẹ rí pé ìkóríta mẹ́ta ní ibẹ̀ náà gbórí Jésù sí gan ìkóríta mẹ́ta ní oríta mẹ́ta tó ń dààmú àlejò tí ò sí ẹni tó mọ ibi tó máa já sí bẹ́ẹ̀ ni ìdájọ́ ayé rí irú ìdájọ́ tá a ṣe fún Jésù Kristi Olúwa wa nìyẹn lórúkọ Jésù yìí yóò dára fún ọ tó o bá jáde lọ́la lẹ́yìn ìgbà tó o bá gbọ́ broadcast tán tó o bá jáde tàbí kó o mú ẹ̀rọ Google íńtánẹ́ẹ̀tì lọ search fún judiciary ẹ̀ka ètò ìgbẹ́jọ́ ní orílẹ̀-èdè kórílẹ̀-èdè o lè search fún judiciary in Nigeria or kó search pé Federal High Court in Nigeria kó search judiciary kó wá wo logo judiciary àpẹẹrẹ judiciary symbol judiciary kó wá wò tó bá wo symbol judiciary wàá rí pé symbol judiciary náà ètò ìgbẹ́jọ́ ẹ̀ka ìgbẹ́jọ́ lórílẹ̀-èdè àgbáláyé symbol wọn náà bí àgbélébù báyìí ni ṣe ni wọ́n kàn mú idà sí tiẹ̀ tó ń ṣò pé ojú méjì ni òfin ní ojú méjì òfin kan ṣoṣo lè ṣe dáadáa sí ẹ wọ́n tún lè lo òfin yìí náà the same òfin yìí kan tún lo ojú àdákejì ẹ̀ kó tún ṣe burúkú sí ẹ òfin kan ṣoṣo yẹn ṣùgbọ́n tó bá wò náà bí àgbélébù náà ni wọ́n ṣe bí àgbélébù náà ni ìkóríta mẹ́ta ni tó jẹ́ ìdájọ́ ayé ìkóríta mẹ́ta tó ń dààmú àlejò tí ò sí ẹni tó mọbi tó máa já sí òun ni àgbélébù jẹ́ òun náà ni lógò tó ń lò ní judiciary káàkiri àgbálá ayé dòní so tó o bá wà ní ayé tá a jọ wà yìí tó o ń retí ìdájọ́ òdodo ò sí nínú ẹ̀mí ò ń tanra ẹni ò sí nínú ẹ̀mí rárá ò ń tanra ẹ kò sí ìdájọ́ òdodo láyé àgbélébù tó ń tẹ̀jẹ̀ ìdájọ́ aláìláàánú irú ẹ̀ náà ṣe fún Jésù Kristi Olúwa wa lórúkọ Jésù yìí ó dára fún ọ so láti òní lọ mo fẹ́ kó o mọ̀ pé àgbélébù ó tọ́ka sí àpẹẹrẹ ìdájọ́ ayé ìdájọ́ asán ìdájọ́ aláìláàánú
túmọ̀ igi àgbélébù nìyẹn. Yàtọ̀ sí pé àgbélébù jẹ́ igi oró tí a kan Jésù Olùgbàlà wa mọ́, níbi tí Jésù ti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa tó gbé kọ́ sórí igi àgbélébù. Yàtọ̀ sí yẹn, àgbélébù yìí àpẹẹrẹ ìdájọ́ ayé ni. Bẹ́ẹ̀ gan náà ni lógo ti judiciary ṣe rí káàkiri àgbáyé. Nítorí ìdí èyí, that is why tẹ bá rí àwọn ènìyàn ayé, àwọn ènìyàn èṣù, nígbà tó bá fẹ́ ṣe ìkà, wọ́n á lọ ṣe ẹbọ, wọ́n máa ń lọ ń ṣe ẹbọ, wọ́n máa ń fẹ́ bọ, wọ́n á dárúkọ èèyàn sí tí wọ́n á tu ẹbọ, tí wọ́n á gbóná máa ń gbé ẹbọ lọ́tẹ̀ mọ̀, wọ́n á gbé lọ sí oríta mẹ́ta tó ń dààmú àlejò, wọ́n á gbé lọ sí orí àgbélébù tiwọn. Orí àgbélébù tiwọn làwọn ojú ọ̀nà tó ní T-junction tó jẹ́ oríta mẹ́ta. Ibẹ̀ ni àwọn ayé, ibẹ̀ náà máa ń gbé ẹbọ títán ti ń ṣe ìdájọ́ ayé. Oríta mẹ́ta náà ń gbé sí. Oríta mẹ́ta náà ń gbé sí. Ibẹ̀ náà ti ń ṣe ìdájọ́ ayé. Yóò dára fún ọ. So fún ìdí èyí, ìwọ ọmọ Ọlọ́run, nígbà tí wọ́n bá ń ṣe ìdájọ́ ayé káàkiri, má jẹ́ kó yẹ ẹ́ lẹ́nu. Má retí nǹkan gidi nínú ìdájọ́ ayé, nítorí pé ìkóríta mẹ́ta ni tá ò mọ ibi tí ìgbẹ́jọ́ yẹn máa yà sí, a ò mọ ibi tí ìdájọ́ yẹn á yà sí, àmọ́ ìta jẹ́. So ìdájọ́ ayé táwọn èèyàn dá, má retí òtítọ́ ń bẹ, ìwọ ọmọ Ọlọ́run. Má retí òtítọ́ ń bẹ, ṣe ni kó gbìyànjú kó jẹ́ ti Ọlọ́run. Tí ọ̀rọ̀ bá dẹ̀ ti ṣẹlẹ̀, ìwé mímọ́ gan sọ pé Jésù sọ wípé fohun tó ń ṣe ti Késárì fún Késárì. Tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ sí ìkàkà rẹ, gbìyànjú ohun tó ń fún kó fún náà. Torí tó bá dákẹ́ tó ní ọmọ Ọlọ́run ni mí, pásítọ̀ ni mí, tó ń ṣe tó wọ́n á dájọ́ ayé fún ẹ, nítorí ayé la wà, ìwọ̀n ní dájọ́ ọ̀tọ̀run. Àwọn èèyàn ayé náà ló wà láyé tó ń fi sáwọn ẹ̀ka ìdájọ́ kiri. Ẹjọ́ ayé náà ń dá. Àgbélébù tó ń tẹ̀jẹ̀, ìdájọ́ aláìláàánú. Ìkóríta mẹ́ta tó ń dààmú àlejò, ìdájọ́ ayé. Kí n tó máa lọ, màá gbàdúrà fún ẹ. Wá fún gbogbo ìwọ tó bá mọ̀ pé ṣé Ọlọ́run nìyí tó ń gbọ́ yìí, tó dẹ̀ share mẹ́sẹ̀jì náà, káwọn èèyàn míì, káwọn ọ̀pọ̀ èèyàn lè jàǹfààní ẹ̀ bí wọ́n ṣe jàǹfààní ẹ̀ tó ṣàbàràmọ́ oore jẹ. Wá, níbo ni wọ́n mú ìṣẹ̀dá rẹ lọ nígbà tí o kò ṣẹ̀, tí wọ́n lọ ń dẹ́ ẹ lẹ́jọ́? Níbo náà lọ ti fẹjọ́ rẹ sùn tó ń ṣe ìdájọ́ ayé lé ẹ lórí? Níbo náà ti dá ìṣẹ̀dá rẹ kúnlẹ̀ tó ń ṣe ìdájọ́ ayé lé lórí, lójú oorun, lójú àlá? Àjọ òkùnkùn wo náà mú ìṣẹ̀dá rẹ lọ tó ti lọ ń dẹ́ ẹ lẹ́jọ́ ohun tí o kò ṣe? Ní orúkọ Jésù mo gba àdúrà, ọ̀run kó finá dá wọn lóhùn níbẹ̀. Síndàkàyàbà. Mo sọ lẹ́ẹ̀kan sí, tí o bá lè gbìyànjú kó share mẹ́sẹ̀jì náà kárakára, kí wọ́n náà fi ṣeṣẹ́ ìránṣẹ́, kó fi ṣeṣẹ́ Ọlọ́run. Níbikíbi tí wọ́n bá mú ìṣẹ̀dá rẹ lọ, tí wọ́n ti lọ ń dẹ́ ẹ lẹ́jọ́, tí wọ́n ti lọ ń dẹ́ ẹ lẹ́bi, mo gba àdúrà, Ọlọ́run ìpè mi kó fi wọ́n dá wọn lóhùn níbẹ̀. Mo sọ lẹ́ẹ̀kan sí, Ọlọ́run ìpè mi kó fi iná dá wọn lóhùn níbẹ̀. Níbi tó ń dá ìṣẹ̀dá rẹ kúnlẹ̀ sí, tó lọ ń dẹ́ ẹ lẹ́bi, tó ń ṣe ìdájọ́ ayé lé ẹ lórí, lórúkọ Jésù níbẹ̀ ọ̀run kó dá ọ láre. Lójú wọn báyìí níbẹ̀ ọ̀run kó dá ọ láre. Mo gba àdúrà lórúkọ Jésù, tí Jésù bá lè tayọ, tí Jésù bá lè ṣẹ́gun ikú, lórúkọ Jésù ní gbogbo ìrìn àjò rẹ kó ṣẹ́gun, kó di aṣẹ́gun, kó dẹ̀ ṣẹ́gun, kó ṣe rere, yóò dára fún ọ. Wá, kíyèsí àlá rẹ dáadáa, nítorí à ń ṣe ìdájọ́ fún ènìyàn nínú àlá. Kíyèsí àlá rẹ dáadáa, nítorí pé àlá rẹ ni ayé rẹ. Tó o bá lálàá, tó o bá mọ̀ túmọ̀ àlá ẹ, pè mí. Ọlọ́run á lò mí máa sọ ìtumọ̀ àlá rẹ fún ọ, nítorí àlá jẹ́ ọ̀nà kan gbòógì tí Ọlọ́run fi ohun tó ń rọ̀ mọ́ ayé èèyàn tó fi hàn yàn. Ṣùgbọ́n àti mọ̀ túmọ̀ àlá ni problem. Tó o bá lálàá tó o mọ̀ túmọ̀ àlá, pé nọ́mbà mi kó bá mi sọ̀rọ̀, Ọlọ́run á lò mí láti máa sọ túmọ̀ àlá rẹ fún ọ ní ìgbàkúgbà. Nínú àlá láti máa mọ ibi tí a ó dojú àdúrà kọ. Tó o bá ti wo broadcast tán, lọ ka bíbélì rẹ, Joel chapter 2, Joel chapter 2 verse 28, kó lọ kà. Wà rí pé Ọlọ́run ló ní ẹ̀mí òun ló mú yàn lálàá, ló mú yàn ríran. Yóò dára fún ọ. Ogun tó ń jà ọ lójú ayé nì, ó ti pẹ́ tí Ọlọ́run ti ń fi hàn lójú àlá, ṣùgbọ́n o mọ̀ túmọ̀ àlá ẹ. Tó bá ti tún lálàá,
gbà mí ò ní rántí. Tó bá ti lálàá tó rántí gan, wà á dákẹ́ ò rẹ ní òkúkú ò mọ bó ti lè mọ̀ túmọ̀ ẹ̀, wà á dákẹ́ náà ni. Wà á máa lò lálàá burúkú, wà á kàn rí bẹ́ẹ̀, ṣùgbọ́n kò sí. Rárá o, àlá rẹ ni ayé rẹ, má fi àlá rẹ ṣeré, má dẹ̀ sọ àlá rẹ fún èèyàn ṣáá. Torí tó bá jẹ́ àlá tó dáa ni, tẹ́ni ẹ bá lọ́mọ túmọ̀ àlá, á dá táyà á bẹ̀rẹ̀ sí lépa ẹ̀. Yóò dára fún ọ. Fún ìwọ náà tó ní àìsàn kan àbí èkejì, tàbí tó ní ogun ayé kan tó mọ̀ tó ń jà ọ́, bóyá ọkọ ọ̀run, ẹgbẹ́ níní, tàbí oyún ló ń wá òòrí, tàbí ata ọlọ́fà ní àgọ́ ara, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ń bá mi sọ mo ṣe ń sọ̀rọ̀ yìí. Pé nọ́mbà mi, solution wà fún ọ gidi, solution wà fún ọ lọ́dọ̀ Ọlọ́run níbí báyìí. Iṣẹ́ àwọn ìpè mi nìyẹn, iṣẹ́ tí a pè mí sí nìyẹn. Irú àìsàn ara wo ló ń bá ẹ fíra? Irú ogun wo ló ń jẹ́ ẹ tó sì rò pé bẹ́ẹ̀ ló máa bá kú? Irọ́ ni o, èṣù ló ń purọ́ o. Àìmọye ìrìn àjò tọ́lọ́run mú mi rìn nítorí tirẹ̀, pé kí n lè fi ọ̀nà hàn, pé kí n lè ohun ẹ̀bùn tí Ọlọ́run deposit sí ayé mi máa bá mi rìn fún oṣù mẹ́ta tí ayé ẹ̀ ò bá ti ní nítumọ̀, tí ò bá ti ní fòfáyọ̀, tí ò bá ti ní wọnú ògo, tó ò bá ti ní rí ògo rẹ lò. God bless you. Lórúkọ Jésù ó ṣe rere, yóò sì dára fún ọ. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè, ẹni ìpè Olúwa Olúfẹ́mi ọmọ Bádégbóyèga, tí mo wà lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Èkìtì. Tó bá fẹ́ bá mi sọ̀rọ̀, lọ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Bá mi sọ̀rọ̀ lórí WhatsApp +234 7037993902. Nọ́mbà WhatsApp mi nìyẹn. Òun náà ni nọ́mbà ìpè mi o. Ṣùgbọ́n mi ní dá ẹ lóhùn tó bá pè mí direct, láì ṣe pé a ti kọ́kọ́ jọ sọ̀rọ̀ lórí WhatsApp tá a ti jọ ń bára wa sọ̀rọ̀. WhatsApp yẹn ló rọrùn jù torí ọ̀pọ̀ èrò ló máa ń pè. WhatsApp ló rọrùn jù. Tí n bá ń dáwọn èèyàn lóhùn, ọ̀pọ̀ èrò ló ń bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Tí n bá ti ń attend sáwọn èèyàn, tó bá ti kàn ẹ́ máa dẹ́ lóhùn tá a tẹ́ ẹ lọ́rùn. Fi message ẹ síbẹ̀, ṣe voicemail síbẹ̀, dárúkọ ìlú tó wà, kó o dẹ̀ sọ díẹ̀ nínú ogun tó ń jà ẹ́. Ìgbà tó bá kàn ẹ́, màá bá ẹ sọ, màá dẹ́ ẹ lóhùn tá a tẹ́ ẹ lọ́rùn. God bless you. Ó ṣe rere. Má retí ìdájọ́ gidi ní ayé o. Tí ọ̀rọ̀ ẹjọ́ bá ṣẹlẹ̀ sí ìkàkà rẹ, fún ní ohun tí ó yẹ. Bọ́n ṣe ń ṣe náà, ìwọ náà dúra o. Má sọ pé o jàre o, nítorí ìdájọ́ ayé kò mọ àrè kò mẹ̀bí o. Kòríta mẹ́ta ni tó ń dààmú àlejò. Lórúkọ Jésù ó ṣe rere. God bless you.